That is why our character, our behaviour so different. So o lè máa practice nǹkan tí ó jẹ́ titi wọn, kò lè wà convenient fún ẹ láyé wa practice ẹ̀ tó máa fi kú ni. You can never know. Bẹ́ẹ̀ dẹ̀ làwọn náà wọn lè practice nǹkan tó jẹ́ titi wa, wọ́n máa practice ẹ̀ tó máa fi kú ni, wọn lè tètè mọ̀. But Yorùbá so easy, èdè wa rọrùn gan. Àtàrà ìmọ̀ ọjà wa ló lè náà yẹ sọ pé ká máa fi English pass education, so that wọ́n ti mọ̀ pé à ní bá ìtàn, wọ́n ti mọ̀ pé àrọ́bá gan ò ní sún létí wa nígbà tá a bá gbọ́ èdè yẹn mọ́, kò sí mọ́ ibẹ̀ sọ fún wa tó fẹ́ yé wa. Ara àwọn olè tó fẹ́ fi damage ilẹ̀ Yorùbá nìyẹn. Àmọ́ ṣe rí, tí n bá lè jẹ́ olórí kan nílẹ̀ Yorùbá yìí, máa cancel English àti Arabic pátápátá mi nígbọ́mọ́. Tí n bá lè jẹ́ olórí kan nílẹ̀ Yorùbá yìí, ó dẹ̀ ṣe ń bọ̀ ń bẹ̀. Àwọn Kabad ló sponsor wọn, ṣẹ́dẹ̀ mọ̀ pé àwọn Kabad ló bring the politician wa àti Nàìjíríà ní òjò rojú. Now ẹni bá máa fún ni láṣọ tọrùn ẹ̀ lákọ́kọ́ ń wò. Àwọn Kabad wọn operate ní Abuja torí pé wọ́n ti gbalẹ̀ ń bẹ̀ yẹn láti máa bring àwọn politicians. Opportunity yẹn náà fi ń sponsor others because they get money. Gbogbo owó yín tó tọ́ sí yín ìgbà tẹ́ ti sora yín pọ̀ pé you are one Nigeria, gbogbo owó tó tọ́ sí yín àwọn kan ti ń kó sọ́wọ́. Inú àwọn foreigners tún wà nínú àwọn tó tún sponsor bandit o. Ó níbi tí mo rìn dé nínú Islam kí n tó mọ̀ pé olè làwọn people yìí. Àwọn tó mú Islam wá sílẹ̀ Yorùbá, they are just a criminal association group ni wọ́n. They are lies. Tí wọ́n bá fẹ́ kírun wọ́n á ní kàkà Fatiha ká sọ Arabic, but tí wọ́n bá mú orin wá tó ń pè lórin Islam, Yorùbá náà máa fi kọrin yẹn. Ẹbọ ò dáa, àmọ́ kí náà wá bọ̀ lórí àpèrè. Ìgbà tí ẹbọ ò dáa, àbí ṣebí kan tí ò bá dáa, ṣebí èèyàn máa ń sáà díẹ̀ ni. Ẹbọ ò dáa, kí náà wá bọ̀ lórí àpèrè ọba. Olójú kòkòrò olè. Ìgbà tó jẹ́ pé ẹni tó ń tẹ̀lé náà ṣúgà mọ́ mi ló fi gbogbo ilé ayé ẹ̀ wá kiri. Mi ti ẹ̀rọ pé ó jẹ́ èrè ọmọ torí gbogbo ọmọ tó bí ló ń kú mọ́ lójú. Ẹ wo, tí n bá ń sọ̀rọ̀ tẹ́ bá rí mi tí mo dẹ̀yìn lẹ́yìn nǹkan yẹn ò dáa ni, ẹ gbà bẹ́ẹ̀, torí pé mi ní bá wọn wáyé wá ṣàbòsí torí pé gbogbo nǹkan tolúwa ni. Ṣé rí ẹni tó ń pè ní Allah yẹn kì í ṣe Ọlọ́run ọba, torí pé Ọlọ́run ọba fún ara ẹ̀ ló dá wa lóríṣiríṣi èdè àti lóríṣiríṣi ẹ̀yà, lóríṣiríṣi ìwà. Ó ti mọrú èèyàn tá a máa jẹ́. So ẹni tó dá ayé kò lè sọ wípé tí wọ́n bá ti dá ayé, tí èmi bá ti dá ẹ sáyé kó wá lọ máa bá wọn tó kù jagun láíláí. So ẹni tó ń pè ní Allah yẹn kó mọ nǹkan kan nípa ọ̀rọ̀ Elédùmarè tó dá ayé, torí pé Elédùmarè mọ̀ wá, ó ti dá wa náà. Ẹ máa wo tó bá jáde tó bá sọ pé ẹbọ ò dáa, àbí wọ́n sọ pé ẹbọ ò dáa, wọ́n dọ̀tí odò. Ẹ ní sùúrù, ẹ kọ́kọ́ gbélé iná. Kí ló ń ṣe yìí? Mi rò pé ẹ̀yin ọmọ Yorùbá, ìwọ tó bá ṣe ń ṣe Islam, tó bá wò mí dìgbà lọ pé mò ń ṣọ̀tá Islam ní rárá o. Islam kì í ṣe tiwa nílẹ̀ Yorùbá ni o. Lọ lu ọpọlọ ẹ níbi tó bá sùn sí, tètè jí báyìí kó tó bọ́ ọmọ ẹ lọ́wọ́, kó tó gbalẹ̀ bàbá ẹ lọ́wọ́ ẹ. They are just a criminal association. Àwọn Kabad ló sponsor wọn, ṣẹ́dẹ̀ mọ̀ pé àwọn Kabad ló bring the politician wa àti Nàìjíríà ní òjò rojú. Now ẹni bá máa fún ni láṣọ tọrùn ẹ̀ lákọ́kọ́ ń wò. Àwọn Kabad wọn operate ní Abuja torí pé wọ́n ti gbalẹ̀ ń bẹ̀ yẹn láti máa bring àwọn politicians. Opportunity yẹn náà fi ń sponsor others because they get money. Gbogbo owó yín tó tọ́ sí yín ìgbà tẹ́ ti sora yín pọ̀ pé you are one Nigeria, gbogbo owó tó tọ́ sí yín àwọn kan ti ń kó sọ́wọ́. Inú àwọn foreigners tún wà nínú àwọn tó tún sponsor bandit o. Àwọn foreigners no, ẹ jẹ́ kí n tún kíní play fún ọ, ó ṣeé ṣe kí ọmọ Yorùbá tójú ẹ̀ sì fọ́ kó má tí ì rí. Ẹ jẹ́ kí wọ́n kọ́ pọ̀ sí ẹ̀ náà. Ṣé ti rí? Ibi olówà yìí? Ibo náà wà yẹn? Ibi odò. Bọ̀ torí pé wọ́n nífẹ̀ẹ́ nǹkan tá à ń ṣe. Wọ́n wá rí pé àwọn ọmọ ń ṣe dáadáa. Wọ́n wá kọ́kọ́ farabalẹ̀ wọnú Yorùbá. Wọ́n kọ́kọ́ wọnú wa náà. Ẹnujọ́ mẹ́ta yìí nìkan wá bá mi. Ó pè mí. Ó ní òun nídìí àwọn àṣírí méjì mẹ́ta kan. Pé òun fẹ́ dáyàn kan lóhùn, ó dẹ̀ lé pé afá lòun kìíní kan. Wáì tí yóò lọ́nu Kùránì? Wáì tó lọ́nu àdìsí tó yẹ gbọ́dọ̀ mi ló wá? Bọ̀ tọ́ bá máa kọ́ sínú comment section tàbí tọ́ bá máa jáde tán fún yín, wọ́n lè sọ pé kí ló ní lọ́wọ́, kí ló wà lọ́wọ́. Alábòsí olè ló ń ṣe Islam. Alábòsí lásán ni olè ní. You people are just a criminal. Now wọ́n ní ká máa kírun bí, wọ́n fọ́ọ̀sì gbogbo nǹkan lé wa lórí. Kí ló dé tí wọ́n fọ́ọ̀sì Kaaba wá láti Saudi Arabia wá sí bíbá ẹ̀, káwọn òyìnbó wá máa gbé Kaaba wá bí káwọn òyìnbó wá kó wá síbí? Just simple question ni, dá mi lóhùn. Tẹ́ ẹ bá kí n ṣe olè jìbìtì olè, ilẹ̀ ń wá lórí àpèrè ọba, ṣèbí ìjú ìjókòó ẹlẹ́bọ ni, àbẹ́ẹ̀ ti mọ̀ tipẹ́ pé Yorùbá ló ní, àwọn alálẹ̀ ló ní, ìṣẹ̀ṣe ló ní, torí pé ilẹ̀ tiwa. Tẹ́ ẹ bá tiẹ̀ wá so Nàìjíríà papọ̀, so ọpọlọ Yorùbá papọ̀ mọ́ Nàìjíríà nítorí pé tiwa ni tiwa. Every tribe ní culture wọn. Kò sí ẹ̀sìn nílẹ̀ Yorùbá. Àmọ́ àwọn olórí burúkú tó ń accept religion nílẹ̀ Yorùbá bí tó máa fi damage àwọn ọmọ wa, wọ́n damage a lot of children. Ẹ lè ṣínú Quran kẹ́ ẹ bá bí tán ti ní kẹ́ ẹ máa ṣiṣẹ́ àgbẹ̀ àbí kẹ́ ẹ ti máa ṣiṣẹ́ ọwọ́ kẹ́ ẹ máa jẹun. Rárá o.
bí kí àdìsí sọ fún ẹ pé kó máa lọ sọmọ lórúkọ gẹ́gẹ́ bọ́ ti wá ganu wọ́n tún ti wá ganu lọ́dọ̀ bàbá Àwùjalẹ̀. ṣe rí nǹkan tí ò jẹ́ kí n lọ fáà lórí ọ̀rọ̀ bàbá Àwùjalẹ̀ ni pé fọ́tò tẹ́ ń wò yìí mo ti ṣe prógráàmù sí rí lórí ọ̀rọ̀ bàbá Àwùjalẹ̀ nígbà tí wọ́n tẹríba fún Muhammadu Buhari, that's 2021 wọ́n lọ kí Muhammadu Buhari, odidi Àwùjalẹ̀, odidi Olú-Ìjẹ̀bú, àwọn pípù yẹn wọ́n kàn lò wọ́n láti fẹ́ wá disgrace throne wa ni, wọ́n lò wọ́n ni, kì í ṣe pé bóyá wọ́n mọ̀ pé ipò yẹn ipò ọ̀wọ̀ ni. bọ̀ ṣe rí gbogbo ẹ̀yin afọbajẹ ilẹ̀ Yorùbá, eléyìí tó bá fẹ́ kọ́mọ ẹ máa ṣánkú lójú ẹ, eléyìí tó bá fẹ́ káyé ẹ bàjẹ́ lójú ayé ẹ títí dẹ́yìn ẹ, owó tó ní tó bá ti mọ̀ kó fẹ́ fi lẹ́yìn rere, ẹ stop àti máa fà àwọn Muslim jọba, ẹ stop ẹ. ọ̀tọ̀ làwọn Muslim, ọ̀tọ̀ lọmọ aládé o tó ń bá wọn ṣe o, ọmọ aládé tó ń bá wọn ṣe ìgbà tí ẹ ò rí tí ì ṣe kó rí ẹdá àrùn tí ì ṣe kó ya wèrè, ó máa tètè understand pé orí àpèrè tó ń wà yìí o, orí àpèrè ilẹ̀ bàbá ńlá bàbá òun ni. á gbé ọ̀rọ̀ ẹ̀sìn, á gbé sẹ́gbẹ́ kan, á gbé ọ̀rọ̀ àṣà àti ṣe, òun náà ń gbé wá sórí ibùjókòó ọba aládé nílẹ̀ Yorùbá. now ẹ wá gbọ́ èmi ìwà mú àwọn wèrè tó ń fi oríṣiríṣi jọba, ẹ gbọ́rọ̀ lẹ́nu olórí ibú yìí. ọ̀nà sí òfin kò dẹ̀ tabadẹ̀ wo modernity nsìn kò yẹ kí nǹkan bẹ́ẹ̀ yẹn kó máa wáyé nítorí ó wà barbaric because kò sí òòṣà kan tó nù fẹ́ gborí tó fẹ́ gbà kó tọ̀nà sí òfin kò dẹ̀ tabadẹ̀ wo modernity. ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ bàbá tó ń sọ̀rọ̀ yìí, eléyìí tó ń sọ̀rọ̀ yìí àmẹ́ni tó gbádélé wọn lórí, ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ eléyìí tó ń sọ̀rọ̀ yìí pé ọkàn mélòó náà fún òun jẹ nígbà tóun fẹ́ dé orí àpèrè tó wá dé ta tó wá ń sọ̀rọ̀ rádaràdà torí ibi táwọn mùsùlùmí kọ́ọ̀tì lélẹ́yìí tó ń lò. now thank God kó sọ pé kò sí òòṣà tó ń béèrè fún ọkàn tó ń béèrè fún orí, bọ̀ àwọn ò wá sọ ní sọ pé rárá wọn kì í ṣe bẹ́ẹ̀, àhesọ ọ̀rọ̀ lásán ni. ṣẹ́ẹ̀dẹ̀ láwọn kìíní burúkú tó ń pè ní mùsùlùmí yìí tó bá fẹ́ bá wọn ṣẹ́ rí wọn ní life, wọn láyé, wọn ní ọ̀nà, wọn ọ̀dẹ̀ lọ́la, àlùjànnà nìkan náà wọn ní, àlùjànnà tí bàbá wọn wọ̀ rí tó padà wá sáyé wá sọ fún wọn nípa àlùjànnà wà, òun nìkan náà ní. wọn ní nǹkan tó máa ń pè ní pé nǹkan yóò nǹkan títí wa táyé báyé ni, ẹ jẹ́ ká fi nǹkan títí wọn sílẹ̀, ẹ jẹ́ ká ṣe títí wa wọn ni, ẹ jẹ́ kán lọ sí di Ògún tó bá ráyè nídìí Ògún wọn náà fẹ́ kọ́ mọ́ṣáláṣí síbẹ̀. kí lẹ̀ ń wá ká? ṣùgbẹ́ nílẹ̀ mímọ́ ni mọ́ṣáláṣí tẹ́ bá ti kọ́, kí ló dé tẹ́ bring ilẹ̀ mímọ́ ẹ máa wo Kaaba, ẹ lọ wo tán Kaaba, ẹ rí i pé wọ́n ti ṣe àwọn láwọn òòṣà títí wọn, but ìgbà tí wọ́n fẹ́ double cross ẹ̀ tán fẹ́ gbà ń kán, wọ́n ní wọ́n kọ́ kìíní ìṣẹ̀ síbẹ̀ pé àdúrà gbà ń bẹ̀, àwọn á wá lu aṣọ funfun, àmọ́ Kaaba fún ara ẹ̀ aṣọ dúdú ló ń wọ̀. ẹ̀yin ọmọ aládé ẹ̀ẹ́dẹ̀ lá ojú yín tẹ́ ṣí ọpọlọ yín pé nǹkan ti ń ṣẹlẹ̀, aṣọ dúdú fún ara ẹ̀ ní Kaaba yẹn máa wọ̀ o, but àwọn fún ara wọn wá wọ aṣọ funfun, wá ní wọ́n wá kí. òṣèbí Yorùbá sọ pé lílà ń wò ká tó sọmọ lórúkọ ni, kí ló wá dé tí gbogbo ẹ̀ wá jẹ́ àdàmọ̀dì tẹ́tú wá fi ń ja àwọn generation to generation lólè. now kí ló dé tí aláwọ̀ fi jẹ́ nǹkan kan lójú mi mọ́, tí mo fi mọ̀ pé ẹni tó ń jẹ́ aláì ajagun gbalẹ̀ ni, olè lòun náà, gbogbo ẹnu ni mo fi sọ pé olè ni. ẹ máa wò ó, ẹ máa wò nǹkan tó fi ń kógun jà wá. ìwọ ọmọ Yorùbá tó bá ṣì ń bá wọn ṣe kinní yẹn, ó sì wà nínú bondage. wo Saheed lórúkọ mi, alamtara kaiba fa ala robuka bi azi avile fil, mo lè ka Yasin Bákọ́rà, mo lè ka dáadáa, kì í ṣe pé mi náà mọ̀, irọ́ kù ló wà ń bẹ̀. ìsájà ẹnásùrù láì wàlífà tí wàrà àìtàn násà yájú ìlú náà fi dín láì fún wájà bí, kì í ṣe ní bàbá mi, irọ́ lásán, ó lè náà wá fi jà wá ń bí. I will tell you fact, tàbá tí àdá àbílàbí àwọn akọ́ ló bá wí dọ́sílẹ̀ táwọn àbá máa sọ pé èmi ṣépè fún ọ, èmi dáyé rẹ irọ́ ni. ọ̀tọ̀ lẹni tó fi bá wí, Kùránì ò sọ kankan nípa ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, odùfá náà fi dábí, bẹ́ẹ̀ ni odùfá gan náà fi dáyé pàápàá. àmọ́ ti bí pàtíkúlà àwọn kankan àwọn tó jáde tó jẹ́ àwọn orísun wa ń bí, wọ́n tàn kárí ayé ni. Yorùbá ọmọ aládé, we are the best words in language all over the world, we are so important. Arabic ò jẹ́ nǹkan kan níwájú èdè tí mo sọ yìí. Arabic is just a useless language in this Yorùbá land. àwọn foreigner ló ní láwọn tọ́lọ́run dá, tẹ́ bá dẹ̀ rí àwọn tọ́lọ́run dá Arabic fún yín, Ọlọ́run dá wọn láwọ̀ tó yàtọ̀ sí ti tèmi. That is why our character, our behaviour so different. So ìwọ ò lè máa practice nǹkan tí ó jẹ́ ti tiwọn, ò lè wà convenient fún ẹ láyé wà practice ẹ̀ tó máa fi kú ni. You can never know. bẹ́ẹ̀ dẹ̀ làwọn náà wọn ò lè practice nǹkan tó jẹ́ ti tiwa, wọ́n máa practice ẹ̀ tó máa fi kú ni, wọn ò lè tètè mọ̀. But Yorùbá so easy, èdè wa rọrùn gan. àtàrà ìmọ̀ ọjà wa ló lè náà yẹ sọ pé ká máa fi English pass education, so that wọ́n ti mọ̀ pé àní bá ìtàn, wọ́n ti mọ̀ pé àrọ́bá gan ò ní dún létí wa nígbà tá a bá gbọ́ èdè yẹn mọ́, kò sí mọ́ ibẹ̀ sọ fún wa tó fẹ́ yé wa. ara wọn olè tó fẹ́ fi damage ilẹ̀ Yorùbá nìyẹn. àmọ́ ṣe rí tí n bá lè jẹ́ olórí kan nílẹ̀ Yorùbá yìí,
máa cancel English àti Arabic pátápátá mi ní gbọmọ ní bá lè jẹ́ olórí kan nílẹ̀ Yorùbá yìí ó dẹ̀ ṣe ń bọ̀ ń bẹ̀ lọ́jọ́ kan English òyìnbó tẹ́ ń sọ yẹn ẹ lọ máa kọ ní fọ́nrìn tẹ́ bá fẹ́ kọ ṣùgbọ́n ń gba físà náà kẹ́ tó lọ ni ẹ mọ̀ pa lè jò ní yín bẹ̀ oko kì í jẹ́ ti bàbá tọmọ kó má làálàá gbogbo wọn ló sọ fún yín ẹ̀yin lẹ́yìn aláìní tìjú mo mọ̀ pé àwọn Arabic yẹn gan máa wò yín ní Nàìjíríà pé ṣọ́pọ̀ lọ àwọn eléyìí dẹ̀ pé àwọn ń ṣe Arabic tí wọ́n desert nílẹ̀ títí wọn níbi tó ti ń gbìn nǹkan so ìrìn àjò ìgbésí ayé títí wọn ó yàtọ̀ sí tiwa pátápátá tó bá ti wá fi ń wéra wọn orí ẹ̀ ti dàrú torí knowledge tó wà nínú Muhammadu àti ibi tí wọ́n dá sí ó yàtọ̀ sí ibi tí wọ́n dá àwọn baba ńlá baba tiwa sí àti knowledge tó wà ń bí náà ó sì à ń gbin àgbàdo à ń gbin gbogbo ẹ̀ ẹ jẹ́ kán gbin àgbàdo sí Kaaba sí Saudi bí ó máa wù lifetime wọn yàtọ̀ pátápátá òun lẹ fi ń kówó lọ sọ́hun tẹ́ fi padà jìyà bọ́ ń bẹ̀ tẹ́ wá broke tán tẹ́ máa sọ pé Ọlọ́run àánú kó ṣàánú fún yín lẹ́yìn ìgbà tẹ́yìn fún ara yín ò ṣàánú ara yín you people will just damage with stupidity tẹ́ ẹ bá be careful I'm not part of your religion ọmọ Yorùbá ni mí nǹkan tó bá ti wá máa tàpá sí òfin mi nílẹ̀ Yorùbá yìí mi nígbà ìyá nígbà ni àwa dífá fún gbogbo àwọn àfáà tó fẹ́ lọ máa ṣe gànà sórí ọ̀rọ̀ lọ́ba lọ́ba ẹ̀ ẹ̀yin afọbajẹ ẹ tètè jẹ́ káwọn aráàlú mọ̀ bí tẹ́ ń lọ tó bá yẹ pé ilẹ̀ wà behind ẹ má kọ̀ dákẹ́ kẹ́ máa fìyà jẹ wá so ọmọ Yorùbá ní kẹ́ máa fi jọba ẹ má fọmọ àlè jọba mọ́ bẹ́ẹ̀ yẹ fi olórí burúkú bọ̀bọ̀ Olúwo yẹn jọba ó mọ̀ nǹkan tó ń ṣe o ó mọ̀ now ìwọ tó bá ti wá mọ̀ pé mùsùlùmí ni ẹ mo challenge ẹ ibo nílé bàbá ẹ ibo ló ti ṣàn wá ibo nílé bàbá ẹ kí ládùúgbò bàbá ẹ ìyá bàbá ẹ ní Saudi Arabia sọ fún mi tó bá ti mọ̀ pé mùsùlùmí ni ẹ nǹkan tẹ́ ń ṣe beginning of your life ni ẹ mo fẹ́ mọ̀ àdúgbò ìyá aláya bàbá ẹ ní Saudi Arabia bí tó ti ṣàn wá bọ̀ tó bá sọ pé tó bá lọ ń dárúkọ Òṣogbo tó ń dárúkọ Ìbàdàn tó ń dárúkọ kí orí ẹ ti dàrú nìyẹn orí ẹ ò pé nìyẹn orí ẹ ti dàrú ti ya wèrè nìyẹn torí kò jọra wọn èdè Ìbàdàn kó ń bẹ wọn náà sọ ẹ jẹ́ ká understand o èdè Àkúrẹ́ wà o ọmọ Yèmí bó ni ṣé dáadáa ni wẹ́rẹ́ àrọ̀ràn o ikú júmọ́ o náà sọ lákùrẹ́ o tó bá sọ pé mùsùlùmí ni ẹ sọlé bàbá ẹ fún wa ní láti Saudi Arabia bọ̀ tó bá lọ ń dárúkọ pọ́ máa Àkúrẹ́ ni ẹ mùsùlùmí ni ẹ ó ti ya wèrè orí ẹ ti dàrú o torí ò wà normal o onídìí kan gbé ẹ lọ psychiatric hospital o kò lọ́fà ẹ máa jẹ́ ilé ìlọ́nà.